Jẹ́ ká lọ sí ojú abẹ báyìí. Ojú abẹ fún ti alẹ́ yìí. A fẹ́ sọ̀rọ̀, ẹ mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá Abilékọ Fọláṣadé sọ̀rọ̀ nípa kéèyàn máa fi nǹkan ọmọkùnrin àbọ́mọbìnrin èèyàn, iléeṣẹ́ àbìrìnṣẹ́ kéèyàn máa fi ṣeré láti ní ìbálòpọ̀ pẹ̀lú ara ẹni táwọn olóyìnbó ń pè ní masturbation. Wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Ìpè tó wọlé àti àtẹ̀jíṣẹ́ tí a rí ó pọ̀ gan ni. In fact, àwọn dádì kan ó tayọ gbogbo ẹ̀. Àwọn yòókù náà wà important o, ṣùgbọ́n tí wọ́n ní ó ti pẹ́ tí àwọn ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí, ó dẹ̀ ti wá ba nǹkan jẹ́ pátápátá fún wọn. Ìgbà tó fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́, nǹkan táwa rò ní pé ọmọ 50 ọdún ni wọ́n nínú ipe nǹkan tí masturbation ti ń bá wọn fà yìí, ó ti ń 50 ọdún ló pé. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ ànádà wá sẹ́ pé no, ipe a lè dá gbọ́, a fẹ́ kí gbogbo wa fi tira wa gbọ́ ká lè mú àwọn míì tó ń ṣe ń sìn tó ní àánú gbàtà Google ẹ̀ wọ́n sọ fún wa pé wà okay, even science sọ pé wà okay, téèyàn ò bá ti ṣe jù a máa sọ lẹ́kùnrẹ́rẹ́. Dr. Adéwùmí ti sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n angle míì la tún fẹ́ fi mú wá fún wa ká gbọ́ nǹkan táwọn dádì wa ìtàn ní tí wọ́n fẹ́ sọ fún wa nípa ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn a wá sọ fún wa àwọn adùn tó wà nínú masturbation. Ṣé gbọ́, mo sọ adùn tó wà ńbẹ̀. Àwọn adùn yẹn kàn yẹn pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ẹ̀yìn ẹ̀ á wá kan, torí pé kò sí ni bá ṣe máa ṣe tó máa ládùn tó yẹ pé ìgbẹ̀yìn ẹ̀ kò ní kan. Ìgbẹ̀yìn ayé wa tó ti ń dùn kò ní kan o. Ṣùgbọ́n ọ̀rọ̀ masturbation, ìbẹ̀rẹ̀ ẹ̀ máa dàbí ẹni pé ó dùn, ìgbẹ̀yìn ẹ̀ á wá kan. Ẹ jẹ́ ká pe àwọn dádì náà wọlé kí a gbọ́ nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ. Ẹ ra sa o, ẹ káàbọ̀ sí orí ètò Labalábá ọ̀rọ̀. Dádì, nǹkan tí ẹ fẹ́ gbẹ́nulé tẹ fẹ́ máa sọ fún wa yẹn, tẹ fẹ́ mẹ́nulé rather, tẹ fẹ́ máa sọ. Àwa ní pé kẹsọ́nsìn sódà kí gbogbo ọmọ Nàìjíríà náà gbọ́, kí a bá lè fi mú a lè rẹ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ kó ní kálukú mú tiẹ̀. All right, sir. 1970, around September, October ló bẹ̀rẹ̀. Okay. Bẹ̀rẹ̀ sí masturbate. Títí mo fi marry ní 81, títí dè ní. Ìjọ Wednesday tí ẹ wá ṣe program masturbation. Bẹ́ẹ̀ni. I was worried. Yes, sir. Ní 2016, I met a lady. Yes, sir. So a fẹ́ ní fun ni. So ṣẹ́mọ̀, tí máa bá ṣe kìíní ó gbọ́dọ̀ wá at angle 90 ni. Bí 45 or 40 ló sí ọkàn ó ní ìwò kẹ́ra lórí ìdílé yìí. Ẹgbẹ́ lọ lògùn jẹ̀dí nǹkan tó sọ ọjọ́ yẹn ni. Okay. So I was thinking jẹ̀dí since then I have been taking it. But níjọ́ Wednesday yẹn tí mo ti wọlé ni mo gbọ́ program masturbation níbí. Ibi tí mo ti kó bára mi rè láti 15 years ago, Ọlọ́run ṣàánú mi. Ló mú mi pè níjọ́ yẹn. Okay, sir. So can there be any remedy? Okay, sir. Dádì, mo fẹ́ ká sọ story yẹn gangan ni o. Ẹ sẹ́ pé láti 1970 òun ló ti bẹ̀rẹ̀. Báwo gangan ló ṣe bẹ̀rẹ̀? Ṣé èèyàn kan ló introduce ẹ̀ sí ní abẹ́ ilẹ̀ kan déédéé gbọ́wọ́ yín lọ síbẹ̀ ni o? Abẹ́ kanú ìwé ni o? Abẹ́ wo blue film ni o? Báwo gangan ló ṣe bẹ̀rẹ̀? Ìjọ́ tó bẹ̀rẹ̀ yẹn ṣe lè rántí pé nǹkan báyìí mò ń ṣe kọ́kọ́ mi tó lọ síbẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìwé kan ni mo kà, White Girls in Harlem. Ó ti pẹ́ níjọ́ yẹn. So mo ṣe ń kà tí ṣẹ́mọ̀ gbogbo actions tí àwọn pípò yẹn take, ó kàn máa ra mi dìde ni. Ó ti lọ sí ibẹ̀ nìyẹn. So ìṣe òun dẹ̀ dùn mọ́ mi gan. Okay, kò sí problem. Àtìgbà ẹ̀ ṣáà ni mo ti bẹ̀rẹ̀. Mi ò mọ̀ pé ó wà a limiter to my manhood. Okay, sir. All right, sir. Ọmọ ọdún mélòó ni ń gbà tí kìíní tó ṣẹlẹ̀ ní 1970 yẹn, sir? I was 16 plus. 16 plus. Ṣé ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ sí ṣe yẹn, ṣé wá láwọn ọ̀rẹ́ tó yẹ pé wá mọ̀ pé okay, nǹkan táwọn èèyàn tiẹ̀ ń ṣe náà ni èmi nìkan tiẹ̀ kọ́ mò ń ṣe? Ṣé nǹkan. I cannot tell anybody mi sọ fẹ́ mi yàtọ̀ sí ẹ̀yin tí mo kọ́ sọ fún kò sẹ́ni tó mọ̀ pé mo nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Láti 50 years. Bẹ́ẹ̀ni. Ìyàwó yín kọ́ sà? You know, I lost her in 2009. Okay. 7 years ago. Ìyàwó yín ṣaláìsí ní 2009.
ok èmi tí ẹ fẹ́ gbé lọ sí bẹ̀rẹ̀ yẹn ni ok so ẹ sọ fún èèyàn kankan pé ẹ ń ṣe nǹkan báyìí that means pé somehow even though ẹ kà nù ìwé wípé nǹkan yìí wà ok ẹ kàwé yẹn tó rí bẹ́ẹ̀ that means pé nínú yín gangan ó ní láti jẹ́ pé ẹ mọ̀ pé kíní yóò kò bá kíní mu kò bójú mu. Nígbà yẹn ni mi ò mọ̀ tí ẹ mọ̀ pé kò bójú mu. ok mọ̀ pé kò bójú mu rárá so 2013 wọ́n ṣe program kan ní television station kan ní radio station tí ẹni mo sì kì í gbà yẹn ni. okay. So wọ́n wá ń sọ ọ̀rọ̀ yẹn kò ní ìtumọ̀ lójú mi. Okay. But not until that Wednesday ìjẹ́fà yìí. Ìjẹ́jọ́. Ẹ ṣe program yẹn ìjẹ́fà. Today is Monday. Hey. Okay sir. So ní ìjẹ́fà lọ́kọ̀ mi ṣẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀ kó sóògùn jẹ kíkẹ́ díẹ̀ tí mi ò lò pé kí n máa hó kì í lè strong padà bẹ́ẹ̀ mi ò kà kún. Okay alright sir nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ń ṣe láti ọmọ ọdún mẹ́rìndínlógún yẹn báwo ló ẹ ṣe máa ń ṣe sí ṣé ojoojúmọ́ lẹ máa ń ṣe ní ìgbà tó rọ́mọdé lẹ jẹ́ ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni kò ń ṣojoojúmọ́ bẹ́ẹ̀ ìgbà míì a máa wá tí mo bá ti feel like having a woman. Bẹ́ẹ̀ ni. Nígbà yẹn mo máa ń ṣe. Okay. Ní ìgbà kan èmi àti wife mi ní class she left me. Okay. Ká tó reconcile yẹn I do it twice or thrice a week. Okay. Ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta ní lọ́sẹ̀ gbogbo ìgbà yẹn ó dẹ̀ ń wà okay kò sí ẹ̀rí problem kankan. Ṣé mo ń bímọ ní gbogbo táìmù wọ̀nyẹn? Okay. Láti 2016. 30th December to be precise. Okay. So lady yẹn wá afẹ́nifọ́n ní iṣẹ́ mọ̀ ó ti ó mú fíìmù kan wá fi hàn mí àwọn pornographic film tó máa ń lórí fóònù yẹn. Bẹ́ẹ̀ni. Òwò ẹ̀ ṣe bá a ṣe bẹ̀rẹ̀ sí eré ipá nìyẹn bẹ̀ẹ̀ sígbà tí ó máa dé di. Bí kẹ lọ sọ́hùn dáadáa kẹ lọ síbẹ̀. Ṣe ni kìíní agbo 35 bí 40 ló dúró sí. Àlékélé ilé ẹ lọ́wọ́ ògùn ló fẹ́ lògùn jẹ kí kára yín lè dáadáa jáde. Ó sì rán láti ríra ọbẹ̀ kò sí tó jọ. Labalábá. Kò sí tó jọ mọ́. Okay. Torí èmi fi pé kó má useless ni. Pé kó má lọ káàrí sí má lọ wọ̀ ọ́ nígbà tẹ́ bá ti dé kí ọba bẹ̀bẹ̀ tó bá tiẹ̀ jẹ́ lẹ́kẹ̀ẹ́ ìbú ni tó wà ní kílẹ̀ dẹ̀ ń gbé tẹ̀ ń gbin gan náà ẹ fẹ́ wọ̀ sí. Mo fà fún un. Until Wednesday oníṣòwò nǹkan tí mo fi ń ṣe àmì léṣe láti jọ ilé. Ṣé nínú gbogbo ìgbà yẹn ìgbà tẹ́ ti wá láti 2015 yẹn ṣé 2015 lẹ pè sà? Bẹ́ẹ̀ni. Àtìgbà yẹn ṣe wá rí dókítà torí ẹ̀. So ẹ̀yin ò tiẹ̀ rò pé bóyá nǹkan yẹn kàn wò pé kí ló ń ṣe mí náà. Ṣé jẹ̀díjẹ̀dí ni mò ń pè. Bọ̀ ẹ wá ń lo àwọn oògùn jẹ̀díjẹ̀dí nǹkan bọ̀ ẹ̀ rí yàtọ̀. Ọkàn yín kan gbogbo ẹ̀ ọkàn yín kan kúrò níbẹ̀ ni. Okay so nígbà tẹ́ wà ní age 16 yẹn nígbà tẹ́ wá marry tán nígbà tẹ́ wò tẹ́yìn àtìyàwó yín wà ṣé ẹ sì máa ń ṣe náà àbí ẹ wá dẹ́kun ẹ̀ sísè pé torí ẹ̀ kí ń róbìnrin torí ẹ̀ lóbìnrin nígbà yẹn. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà tó sì wà a máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ̀n yẹn ṣùgbọ́n ṣe tó ti kú ní 2009. Mo máa ń ṣe. Okay. Ṣe pé lójoojúmọ́ o. Okay. Okay. Ọtí tí mo rí lédi yẹn 2016 àdéhùn èmi àti ẹ̀ àti kọlura wa tó fàìn dáadáa. Ní December 30th 2016 yẹn ní ṣòdàrú. Kí ṣe rí mari. Ẹ wo màmá ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. Okay. All right sir. Okay. All right sir. Okay. All right sir. Okay. Oye wa ìyókù a máa sọ ní láàní sọ lórí ètò báyìí a sọ lẹ́yìn ètò sà.
ẹ ṣe tẹ fi story mo ti ẹ̀ ń wò pé bóyá nǹkan míì wà tá fẹ́ béèrè ni ok ṣé ní gbogbo àwọn ìgbà tẹ máa ń ṣe yẹn ẹ kì í hàm ara yín kò sí pé bóyá torí pé nǹkan tẹ ń ṣe yẹn ẹ wá notice pé bóyá ẹ ti nǹkan kan gún yín àbí nǹkan bó àbí nǹkan bẹ́ẹ̀ yẹn. èmi máa ń lo ọṣẹ. bẹ́ẹ̀ ni. èmi máa ń lo ọṣẹ tó kò ní kòkó máa ń hùn mí. ok ṣe ẹ máa ń jẹ àwọn nǹkan tó dùn àwọn nǹkan tó dùn bíi ṣúgà. ṣé ńgbà tí kinní ìṣẹ̀lẹ̀ náà lẹ sá fún àbí from time ẹ̀ kì í ṣèyàn tó ń jẹ ṣúgà. èmi ń jẹ ṣúgà kan láti ilẹ̀ ọbẹ̀ láti 2015 yẹn èmi ń lo mi ní pé díẹ̀díẹ̀ ló ń ṣe mí. ok kí ló tẹ fi rò pé jẹ̀díjẹ̀dí ṣé àwọn ìbàdí máa ń dùn yín ni àbí bóyá ìgbọ̀nsẹ̀ yín ní bá kan nǹkan bẹ́ẹ̀ yẹn. ok ẹ̀jẹ̀ ti lóríṣiríṣi oògùn ó dẹ̀ sì rí bẹ́ẹ̀ náà. ìjọ kan tẹ polówó a1. bẹ́ẹ̀ ni. pé fọwọ́sà nǹkan tí n tẹ̀ wá bẹ́ẹ̀ ni àwọn pípọ̀ pé kí ni ṣé mo lè náà lè lò. ok láti wọ́n ìdí yẹn ní olú àbí kẹ́mọ̀. pé kán ṣí aṣọ lójú èèyàn ni. exactly. bẹ́ẹ̀ ni. ok sir. bó ṣe jẹ́ nìyẹn máa. all right sir a tún bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò sir. kí àwọn èèyàn nílò ẹ̀ ò kọ́ máa. ẹ̀yin ẹ bá wa kí wọ́n nílò ẹ̀yin ẹ bá wa sọ́nsìn. kí kálukú fi sílẹ̀ yẹn ọkùnrin stop masturbation. kò tiẹ̀ dá rárá ó bá yéèyàn jẹ́. ìgbẹ̀yìn ló máa dolóko àdá o. bí irú ìtò ìṣẹ̀lẹ̀ sí mi o ẹ kì í sára ẹ má ṣe é. ẹ ṣé gan ni sir.